gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní lóko lẹ́yìn òdì a kí yín pé ẹ kú déédéé wòye ní gbogbo ibi tí ẹ ti ń wà tẹ̀sí tí ń bọ̀ wá lórílẹ̀‐èdè àgbáláyé ojú tẹ̀ fi ń wà kò ní fọ́ bẹ́ẹ̀ sì ni ètí tẹ̀ fi ń bọ̀ wá kò ní di láṣẹ Èdùmàrè lónìí sinimá èyí tí a mú wá sí ojúwòran ní ọlẹ́ àpẹ àkúrẹ́ ní Koleoso part 15 fáfà ní gbogbo ẹ̀yin tí ẹ ò tí wò ẹ lè rí wò lórí itelediconstudio ibẹ̀ lẹ ti lè rí wò láti part 1 títí part 14 ló wà ń bẹ̀ fáfà ní gbogbo ẹ̀yin tí ẹ ti wò rárá ẹ lọ wò fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ ti wò ẹ kọ sórí comment section kí ni ẹ lérò pé ó lè ṣẹlẹ̀ nínú part 15 èyí tí à ń retí lọ́wọ́lọ́wọ́ yìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní ilẹ̀ ṣe rí YouTube channel wa ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button ẹ má ṣe gbàgbé láti tẹ agogo ìgbẹ́rẹ́ kó ba lè ta yín lólobó gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé lórí YouTube channel wa yìí a máa ń ṣe review lọ́lọ́kan-ò-jọ̀kan especially àwọn fíìmù tí bá ti ní part 2 òun la máa ń gbé yẹ̀wò a máa ń ṣe review lórí wọn ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti tẹ kọ opinion yín sórí YouTube channel wa lórí comment section ká bá lè sọ̀rọ̀ lórí rẹ̀ a ò ní rí jù báyìí lọ sí ti rẹ́mìíràn ọjọ́ rí ire lójú owó rí ìrírí ìwò máa rí láṣẹ Èdùmàrè ó dàbọ̀ tó dìgbà mìíràn.